lórí ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílọrin, ìyá olórìṣà tí wọ́n dáná sunlé ẹ̀, mo ti wo ọ̀pọ̀lọpọ̀ àwọn videos, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn àwọn àáfàá tán lọ sílé ìyá olórìṣà yẹn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ò lè ṣe báyìí, ó ti wà 20 years táwọn ti kìnìkan mo tẹ̀rí kan tí kí náà pọ́kọ wèrè dìdìrín yìí, àwé kan báyìí tí máa ń ṣe bálabàla lórí íńtánẹ́ẹ̀tì báyìí, ìrántí ó kọ rẹ̀ mọ́, bọ̀ mo ṣáà wo fídíò ẹ̀ tí wọ́n lọ lé ìyá yẹn tó ń sọ fún ìyá yẹn pé àwọn náà àwọn ṣetán láti bá àwọn oníṣẹ̀ṣe yẹn fà á, àwọn oníṣẹ̀ṣe yẹn náà pààrọ̀ kìnìkan wọ́n gba ìyá yìí láàyè fún 20 ọdún láàyè yìí láì bá fa wàhálà. ẹ jẹ́ n bí léèrè question kan, kí ló dé tí ẹ sọ pé wọ́n bá ìyá yẹn gbé fógún ọdún, ìyá yẹn bá wọn gbé fógún ọdún láì bá wọn fa wàhálà, pé tó bá jẹ́ pé kìnìkan ni why tí Ìlọrin, ṣé Ìlọrin ò sí London Nàìjíríà ni? Abdulrahman gọ́vnọ̀ Kwara State, ẹ dákun sáà sí láyé ni? ṣé gọ́vnọ̀ Kwara State, gọ́vmẹ̀ntì Kwara State àti gọ́vnọ̀ àti deputy àti speaker house of assembly yín, ṣé gbogbo yín ẹ̀sùn ẹ̀kọ́ rísìbì kan náà ẹ̀ sí láyé ni? tí gbogbo atrocities yìí dẹ̀ ń ṣẹlẹ̀ nílọrin tẹ́ẹ̀dẹ̀ rí ẹnu sọ̀rọ̀, ó mà ṣe o. ṣé ó dìgbà táwọn oníṣẹ̀ṣe náà bá ṣíjú tí wọ́n padà bí? ó dìgbà táwọn náà bá yíjú wà kẹ́ tó wọ́n mọ̀ pé àdánwò ti dé bá yín mẹ́yẹn. Fatai Abdulrahman gọ́vnọ̀ Kwara State, ẹ sọ pé ẹ̀rí náà rí gbogbo tí ń ṣẹlẹ̀, tó wá jẹ́ pé àgbọ́ ẹni official speech ẹyọ kan báyìí kò tẹnu yín jáde àfọwọ́ tẹ̀ ń jí kó tí o gbẹ̀ tẹ̀ ń ṣe káàkiri dáadáa, ẹ wá kò sí one single speech, official speech pé tọ̀ láti kẹ́ẹ̀kan tí ẹ̀ condemn tán ṣe kẹ́ẹ̀tẹ̀ sójú ayé gan, kẹ́ẹ̀kan condemn tán ṣe yẹn. There is nothing like that. Kẹ́ẹ̀kan sójú ayé gẹ́gẹ́ nínú ìjọba ìpínlẹ̀ Kwara, we condemn in totality the kìnìkan bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹmọ bẹ́ẹ̀ ṣe máa ń sọ tẹ́ bá fẹ́ package lórí internet, tẹ́ fẹ́ package fáwọn èèyàn ẹmọ bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà tẹ́ bá ti kẹ́ oyin díẹ̀ tó. My fellow people in Kwara State, we are sorry and we condemn in totality. Kẹ́ẹ̀tì ẹ̀ wá rọ́kàn pa, kẹ́ẹ̀tì ẹ̀ káàkiri tẹ̀ sọ pé òkè o gọ́vnọ̀ Ramani náà ti ẹ̀ sọ̀rọ̀. wọ́n sọ ìjọba Kwara, wọ́n wá sọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní àti State of Assembly ni o, àti SSG yín ni o, àti kìnìkan ni o, àti deputy o, àti gọ́vnọ̀ àti speaker o, gbogbo yín pátápátá ìwà dolúndù, wọ́n á sọ yín dolúndù kalẹ̀. wọ́n sọ yín dolúndù tí ò lè sọ̀rọ̀. Ó mà ṣe o. ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara tẹ́ jẹ́ ọmọ ọkọ Yorùbá, ó kù sí lọ́wọ́ o. Full video ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí, full video ó ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí, lórí ọ̀rọ̀ Kwara State àti ìyá olórìṣà yìí, màá sì sọ̀rọ̀ lórí ẹ̀. àmọ́ ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. nílùú tó lọ́ba tó níjòyè, adẹ́láwà ní democracy. ṣé democracy náà ń ṣe nílọrin àbí democracy? àwọn èèyàn wọn ò ní freedom of speech, freedom of work kò sí, wọn ò lè rìn, wọn ò lè yan, wọn ò lè ṣe bó ṣe, wọn ò lè ṣàwọn kankan bó ṣe wù wọ́n, láìṣe pé ẹ control wọn, láìṣe pé ẹ sọ fún wọn pé báyìí ni. Why must you go and meet someone else láti control gbèsè ayé ẹ̀? ó ga o. ẹ̀yin ọmọ Kwara tẹ́jọ́ ọmọ Yorùbá, tẹ́jọ́ ọmọ ọkọ Yorùbá, ó kù sí lọ́wọ́. bóhùn yẹn gbèjà ara yín, bóhùn yẹn mọ́ gbèjà ara yín, àlejò tiwa kò lè má di ẹ dúdú nínú ọbẹ̀. gbogbo táwọn Bẹ̀nílì ń ṣe yẹn wọ́n ń gbìyànjú ni. Bẹ̀nílì èso ọmọ lọ́rìn, gbogbo ètí everybody ṣe àkàn gbogbo à ń gbìyànjú tara tiwa ní. ọwọ́ yín gangan níṣẹ́ wà, torí pé àlejò titi wa kò lè mọ sàárè àfọ́jú. tálejò bá ti nawọ́ sí sàárè àfọ́jú, onílé òun ló ṣe kíni, òun ló sọ fún.
ẹ fura onílé ló sọ fún pé tọ̀ sàárè àfọ́jú ni